Last two. Hey. Two. Hey. Last one. What's the last? Hey. What's important? Anyway, only thing I can't disturb. What's your intelligent? Hey. See the drone. See the drone is crazy. It's crazy. Oh yeah. Second pack the ball. I feel it. Ah, si c'est ton. Kí ni tó ṣiṣẹ́ yìí? Ó jẹ́ kí n wá ní respect fún. Ọlọ́run ló ní kí n wá síbí o. Ó jẹ́ kí n ní respect fún báyìí. Wọ́n yìí ṣiṣẹ́ ó yá ẹ fẹ́ síbí báyìí. Ẹ fẹ́ síbí. Let me stop this one.